àwọn èèyàn máa ń sọ wípé ìtàn A Tribe Called Judah yìí ìtàn ìyá mi ni rárá o ọmọ mẹ́rin náà bí bàbá kan náà bí fún Jẹ̀dídà Judah tó jẹ́ lead actress ọmọ márùn ló bí bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ láti different tribes Yorùbá wà Ìgbò wà Haúsá Wọ̀rí Bìní gbogbo ẹ̀ ló wà abẹ́ Ìgbò màmá tèmi èèyàn kan náà bí mo fún ṣùgbọ́n. àwọn kan tí wọ́n sọ pé fíìmù tí Funke Akindele ṣe pé sítórì ìyá ẹ̀ ni o Funke Akindele ti sọ̀rọ̀ sókè o láti jẹ́ kí gbogbo èèyàn mọ̀ bóyá fíìmù tó ṣe yẹn A Tribe Called Judah bóyá sítórì late mother ẹ̀ ni àbóhun kọ́ àmọ́ ohun tó ṣe ni ní kàyéfì ni pé bákan méjì lọ̀rọ̀ yẹn ṣe já sí o ẹ dẹ̀ máa gbọ́ nínú ọ̀rọ̀ tí Funke Akindele sọ nípa kárátà kan tó wà nínú A Tribe Called Judah yẹn tí ó farajọ ìwà màmá ẹ̀. ẹ já gbọ́ ìrìn àjò Funke Akindele bó ṣe borí àwọn ìdojúkọ kan báwo ló ṣe bẹ̀rẹ̀ báwo ló ṣe di pé fíìmù ẹ̀ di fíìmù tó jẹ́ pé ó rank highest tó tiẹ̀ tún di pé bí fíìmù mẹ́ta ló ní tó jẹ́ pé wọ́n rank highest tó jẹ́ pé highest ranking film ni wọ́n lórí chart ní Nàìjíríà. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Yàtọ̀ sí gbogbo èyí tí Funke Akindele máa ṣàlàyé ẹ̀ yìí Funke Akindele tún fohùn ránṣẹ́ o sí gbogbo àwọn tó ń sọ̀sọ́kúsọ nípa ẹ̀ àwọn nǹkan tó ń mọ̀ nípa ẹ̀ àti àwọn nǹkan tí wọ́n mọ̀ ó ní nǹkan tó bá wọn lẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ ló lè fẹnu ẹ̀ gbá ẹja gbọ́. ayọ̀ ni ayọ̀ mi kún inú mi dùn pé ohun rere ń ṣẹlẹ̀ sí mi ohun ńlá lélẹ́yìí ohun ayọ̀ ní so inú mi dùn gan gbogbo nǹkan tí bá ń ṣe gbogbo eré tí bá ń kọ mo máa ń rò pé àṣeyọrí máa wà ń bẹ kò sí kankan tí mo dáwọ́lé lórí tí mi ò rò bí àpò lè yọrí sí rere torí mo ti ní target mi mo ti mọ nǹkan tí mo fẹ́ ṣe mo ti tó dáadáa ó ti yẹ tá bá wo history highest grossing cinema tó tàjù fíìmù tó tàjù ní cinema ní Nàìjíríà bá rí pé number 1 number 2 number 3 Funke Akindele ni ẹ á ti ń ṣe bọ̀ èmi à ṣe àṣùnú èmi à ṣe àfi experiment èmi à ṣe àníṣe dáadáa èmi ṣùgbọ́n díẹ̀ wà aṣá ń kó gbogbo ẹ̀jọ̀ àǹtẹ̀ràmọ̀ tó fi dògún lónìí tó fi dín ńlá. bàbá pẹ̀rẹ̀ má sùn lọ́rùn o. Tired of this generational curse. Anoint my children with the blood of Jesus. àwọn èèyàn máa ń sọ wípé ìtàn A Tribe Called Judah yìí ìtàn ìyá mi ni rárá o ọmọ mẹ́rin náà bí bàbá kan náà bí fún Jẹ̀dídà Judah tó jẹ́ lead actress ọmọ márùn ló bí bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ láti different tribes Yorùbá wà Ìgbò wà Haúsá Wọ̀rí Bìní gbogbo ẹ̀ ló wà abẹ́ Ìgbò màmá tèmi èèyàn kan náà bí mo fún ṣùgbọ́n Jẹ̀dídà jẹ́ ntẹ́pọ̀ fẹ́ràn àwọn ọmọ ẹ̀ gan sóhun tí ò lè ṣe fáwọn ọmọ ẹ̀ bí ìyá mi ṣe rí nìyẹn ìyá mi jẹ́yà gan lórí wa torí ẹ̀ ni mo ṣe dedicate fíìmù yẹn sí memory ìyá mi kò sí ohun tó lè ṣe fọ́mọ èmi jẹ́ ọmọ tẹ́ pé mo já láì gbọ́ràn gbà tí mo kéré ìpátápọ̀ tinú mi máa ń fẹ́ ṣe ṣùgbọ́n ìyá mi fẹ́ràn mi àwọn ìdojúkọ tí Funke Akindele tó bá pàdé rẹ̀ o nígbà tí ó ní lọ́kàn láti ṣe tíátà ìfẹ́ ṣe lórí ìtàkùn ìyá jẹ́ ká ṣá ilé àṣàrọ̀wọ́ mú nu ilé lóòótọ́ dẹ̀ ni mo rọ́ mú lé ní orí ọ̀fẹ́ Ọlọ́run àti ìyá mi ní kọ́lọ́n bá wa tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere. lóòótọ́ ni mo kẹ́kọ̀ọ́ mo study law mo ka law ní University of Lagos bàbá mi fẹ́ràn kí n jẹ́ lọ́ọ̀yà gan nígbà ayé wọn ní ó máa jẹ́ lọ́ọ̀yà ni ó máa jẹ́ lọ́ọ̀yà ni èmi ṣàfẹ́ ṣeré orí ìtàgé mo fẹ́ máa kọrin mo fẹ́ máa ju bàbá mi lẹ́kẹ́ ni ó máa ṣe lọ́ọ̀yà yìí mo ní jẹ́ ká lọ́ọ̀yà kí n gbé fún yín bá ká lọ́ọ̀yà yìí máa lọ máa ṣe eré orí ìtàgé mi lọ ṣùgbọ́n mi ò regret pé mo ṣe law torí ó hàn nínú iṣẹ́ mi torí mo like criminal law gan tí ọba ti pé o like lọ́tẹ̀ pé tí ọba rúfin kan dá ẹjọ́ fún gbogbo investigation bó ṣe wádìí nǹkan tó bá ṣẹlẹ̀ mo fẹ́ràn ẹ̀gàn ó dẹ̀ hàn nínú iṣẹ́ mi tẹ́ bá rí pé mo máa ń try láti fi ohun tí mo kà mo máa ń try láti fi sínú inú ilé ìtajà mi so law àti iṣẹ́ tí mo ṣe wọ́n jọ lọ́pọ̀ ó hàn bẹ́ẹ̀ mi ò dẹ̀ regret pé mo kà lọ ṣùgbọ́n mi ò practice law ṣé mo lérò ń gbà àti practice law lọ́jọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ti ń rò bẹ́ẹ̀ mo lè ṣe. Hello children, I miss you. Hey ọmọ
promise. Báwo ni mo ṣe máa ń feel, báwo ṣe máa ń rí lára mi tí bá rí tí àmọ́ àwọn òbí ẹ̀ ní dandan sọ gbogbo èdè tí máa ń sọ nínú Jennifer. ọ̀pọ̀lọpọ̀ òbí náà ló ń ṣe irú àwọn àṣìṣe báyẹn lónìí ṣùgbọ́n màmá ẹ̀ wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí pé ó di aláṣeyọrí nínú iṣẹ́ tíátà tó ń ṣe lónìí torí ọ̀pọ̀lọpọ̀ sọ́pọ́ọ̀tì tí wọ́n fún. gbogbo lè tó ń ṣe orí ọ̀fẹ́ ní ọpọlá pé díẹ̀ láàyàn adúpẹ́ pọ́lọ́run pè mí adúpẹ́ pọ́ mi ọ̀nà adúpẹ́ pọ́ fún mi lógo mo dúpẹ́ o bí o sọ lọ́wọ́ bí o sáwọn fans mi kò sí mi inú mi máa ń dùn mo dẹ̀ máa ń dá wọn lóhùn. Mom, mo stress me over her husband mother. I always told you, Mommy, don't voice it, don't push it, let it happen naturally. Báwo ni mo ṣe máa ń rí lára mi tí wọ́n bá sọ̀rọ̀ pa mi lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n fẹ́ sọ̀rọ̀ ni ọgbọ̀n fa lẹ́nu mo tó bá lẹ́nu fún fẹ́ràn ẹ̀ sọ ohun tó bá lọ ní fóònù ní kó táìpù gẹ́gẹ́ bí mi ṣe mọ̀ ibi tí èèyàn bá ń lọ lèèyàn máa ń kọjú sí èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ariwo ọjà kó distract èèyàn torí ariwo ọjà pọ̀ o tó bá ti ní mission tó bá ti ní assignment tó bá ti ní ibi tí mo lọ rè ó máa rí àwọn ìdojúkan kan wàá rí àwọn distraction kan tó máa wá sọ gẹ́gẹ́ bí mi ṣe máa ń ṣe èmi kàn máa wò máa gbójú kúrò èyí tí bá fi pé kí n reply máa kàn sọ di yẹ̀yẹ́ ni torí o ṣàfẹ́ sọ̀rọ̀ ní area so nínú kí làwọn ìlà kọjá tí mo ti borí nínú iṣẹ́ sinimá eré lórí ìtàgé yìí ó pọ̀ bí ká kọ́ sọ pé nílò ẹ̀ àní fún ẹ láyè àní fún ẹ láyè ò lè ṣe ká lọ fún audition ká script kan ní ó mọ̀ ká ṣùgbọ́n kò síṣẹ́ fún ẹ bí ó rẹwà tó ó ṣe lè tó nǹkan tá a fẹ́ ẹ mọ̀ kán máa sọ ó tì rárá bílíọ̀nù ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ẹyọ kan ló gbé mi débi lẹ́yìn tí mo fi jókòó tí mo dẹni táyé ń celebrate tí wọ́n sọ pé ó ń gbìyànjú ń try so ìlàkọjá yẹn pọ̀ lẹ́yìn ìgbà tí mo ṣe kí n tó ṣe àìnítùnú ni mo ṣe tí mo fi di ẹni táwọn èèyàn mọ̀ kí n tó ṣe máa lọ audition káàkiri máa rìn máa fẹsẹ̀ rìn máa ṣe gbẹ́wọ̀n ní fún mi ní rò mo tún wá ṣe àìnítùnú tán àwọn èèyàn ti mọ̀ mi mo ti rò bóyá eléyìí ni bus stop ni mo ti di superstar rárá o mo tún padà lọ máa ṣe 1 scene 2 scene wákàpàs mo tún padà lọ máa ṣe kékèké títí Ọlọ́run fi gbàdúrà mi lénìí. tó òun nìyẹn o mentor ni Funke Akindele jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn upcoming actors and actresses àti ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àti àwọn èèyàn lápapọ̀ tí wọ́n fẹ́ dókè wípé kán má wariwo ọjà o nítorí pé ibi tán bá lọ ló yẹ kí wọ́n fojú sí. ẹ drop comment yín lórí ìrìn àjò Funke Akindele àti bó ti ṣe àṣeyọrí pàápàá lórí fíìmù ẹ̀ tuntun yìí A Tribe Called Judah. Remember to like, share and follow us. Thanks for watching.